Ayọ̀mídé Simon mo rí nǹkan lẹ́nu mo rí ìmọ̀lá gègé eléégún ní London tá a bá ń sọ fún yín ẹ mọ̀ pé rọ ọ̀nà òfòrùṣà wọn lẹ̀ wò. This is nice. Eléégún ní Brixton eégún ẹ̀yọ̀ ẹ̀rọ àwọn ọmọ ẹ̀yìn ogun bọ́ yẹn ń jó ẹ̀rọ àwọn ọmọ ẹ̀yìn eégún kábíyèsí ọlọ́run eléégún rẹ̀ Brixton o kẹ́ ẹ lè mọ̀ yí pé mo rí tòótọ́ èmi náà rèé jẹun yọra mi ọmọ ẹ̀yìn eégún you see ẹlẹ́dàá o wẹlẹ́gún Ìyábọ̀ wẹlẹ́gún torí tí ẹ gan mi rìkọ́dẹ̀ eléégún rèé o ọmọ ẹ̀yìn eégún náà ń jòyó ṣé bọ́ọ̀sì mi ò tí ì dùn kí má lọ mí ṣe bọ́ọ̀sì èmi gbé borùn ìdúró wẹlẹ́gún wọ́n yẹ múra fẹ́lẹ́gún wọn good.